lórí ọ̀rọ̀ ìran tí pásítọ̀ Akọgun rí sí Alhaji Pasuma Alabi, Prophet Genesis Ọládélé ti jáde o. Kí ni wọ́n sọ? Kí ni wọ́n sọ nípa ẹni tí ó sọ ìran náà? Kí ni wọ́n sọ nípa ìran fúnra rẹ̀? Kí ni wọ́n sọ nípa bóyá Pasuma máa gbarú ìran bẹ́ẹ̀ gbọ́ àbí ò ní gbà á gbọ́? Kí ni wọ́n sọ lórí ọ̀nà àti rí ikú kúrò, láti rí irú ìran bẹ́ẹ̀ kúrò? Kí ni àwọn ìgbésẹ̀ tí Prophet Ọládélé ni wọ́n ní láti gbé o? Ẹ̀yin èèyàn wa, nǹkan bẹ́nu fọ́nrán yìí o, ó ké pọ́pọ́ o. Nínú fọ́nrán yìí náà ni wòlíì Genesis ti mẹ́nuba àwọn olórin tó ti papòdà wípé lákòókò yìí o kò yẹ kó tún wá kan Pasuma Alabi. Kí ni gbogbo àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ? Ẹ gbọ́ nínú fọ́nrán yìí. Ẹnìkan ló jáde tó sọ pé òun rí ikú sí gbajúgbajà olórin fújì ni Alhaji Wasiu Alabi Pasuma. Ẹ bí àwọn ṣùgbọ́n pàtàkì adáyé kálé ni a gbọ́ pé ẹ̀yin náà ti jáde láti ṣàdúrà fún Pasuma. Èyí tí ẹni wá sọ sà, ṣé ẹni gbàgbọ́ nǹkan tẹ́ni yẹn sọ ni àbẹ́yìn kan? Nítòótọ́ náà mi ò rédí rí fídíò yẹn. Èèyàn kan wá sẹ̀ǹdẹ̀ sí mi. Ẹni tó sẹ̀ǹdẹ̀ sí mi kò criticize wòlíì yẹn o. Tẹ́ bá gbọ́ bí wòlíì yẹn ṣe sọ̀rọ̀, kò ṣe pé wọ́n kórìíra Alhaji Alabi Pasuma o. Wọ́n ní ẹni tó bá mọ̀ wọn kó jẹ́ kó dé ọ̀dọ̀ wọn. Wọ́n ní ẹni tó bá mọ̀ wọn kó jẹ́ kí fídíò yẹn dé ọ̀dọ̀ wọn. Bíbélì sọ pé ègbé ni fún ẹni tí a ò rán tó ń wí, ègbé ni fún ẹni tá a rán tí ò wí. Bí Ọlọ́run ṣe fi hàn àwọn nìyẹn. But nígbà tẹ́ni ẹ send fídíò sí mi tí mo dẹ̀ mọ ẹni tó ń dárúkọ yìí, mo ní proximity pẹ̀lú wọn, mo ní relationship pẹ̀lú wọn. Àjọṣepọ̀ yín dán mọ́ dáadáa. Oh now, nígbà tí màmá wọn ṣaláìsí àjọ wa ń bẹ̀ ni very very close. Kàkà kí n send fídíò yẹn sí wọn, lèmi náà nígbà tí mo ń ṣe àdúrà lẹ́nu, mo ní kó ló wá fi àánú kó fi ré ibi lọ. Ṣé wọn ká àìmọye ológo láti sọnù, àìmọye náà lọ rí síbẹ̀ tó dẹ̀ padà ṣẹlẹ̀ síbẹ̀ o. But tí tèmi kọ́ ni láti rí àṣìṣe, torí tólúwa ò bá rán wọn tàbí tí wọn ò bá gbọ́ wọn ò ní ṣaláìsọ. But ibi tó kọjú sọ ní kálukú ọ̀tọ̀ọ̀tọ̀. Kò pẹ́ tí Àdùkẹ́ Gold kú, kò pẹ́ tí Délé Gold kú, kò pẹ́ tí Big Bọ́lájí kú. Kò sí èrè nínú ìran tá a rí tó jẹ́ ibi tó wá sí ìmúṣẹ. Ẹni yìí kẹ̀rẹ̀ pásítọ̀ yẹn Alhaji lè máa ráyè dọ́dọ̀ wọn. Then tí n bá jẹ́ wòlíì tí mo súnmọ́ Alhaji Wasiu, tí ẹ̀yin náà ń gbàdúrà tẹ jábẹ amọ̀tẹ súnmọ́ wọn, kí ló tẹ̀yìn òkú lè fàdúrà bá wọn rè pé kó má ṣe láì condemn ẹni tó sọ̀rọ̀, láì gbé wọn ṣépè àbí sọ̀rọ̀ òdì. Torí lóòótọ́ ayé jìn ju inú jìn ju ọ̀run lọ. Sà, ìyá ìdí ẹ̀fẹ̀ mi wà o, ó ṣe lóòótọ́ ni kínní. Èmi kọ́ lọ́lọ́run fi hàn. Tí kó má dàbí kí mò ń polówó ara mi. Ẹni tí ò sick kò ní ìdàtí lọlé hospital. Bẹ́ẹ̀ni. Èèyàn méjì ló máa gbàgbọ́. Tẹ́ni tó sọ bá ti gbàgbọ́ ó lè ṣe. Which I know wọn ò gbọ́dọ̀ gbàgbọ́. Pasuma ò ní gbàgbọ́. Lágbára Ọlọ́run. Gbogbo yín náà tó bá sọ ibi nípa yín. Ṣé rí problem tẹ́ni ni pé tọ́pọ̀lọpọ̀ ni pé àmọ́ Ọlọ́run fúnra wa. La ṣe ń sáré tọ̀ ẹlòmíì tó yẹ kó sáré tọ̀ wá. A mọ̀ wípé Olúwa gan fún wa ní access láti bá àwọn Ọlọ́run sọ̀rọ̀ fúnra rẹ̀. He said, call upon me, I will answer you. I will show you great and mighty things which thou knowest not. Pé èmi yóò sì dáhùn, èmi yóò fún wọn alágbára ni hàn tí wọ́n kò mọ̀ wọn. Tọ́lọ́run bá fi ràn wọn ẹnìkan, ìgbà èèyàn lè dìde láti rè torí pẹpẹ a máa tẹrí pẹpẹ bá. Àṣẹ a máa tẹrí àṣẹ bá. Ìpè kan a máa tẹrí ìpè kan bá. We cannot afford to lose a great giant bẹ́ẹ̀. Ẹni tó ti fi àárọ̀ lálàṣì, tó ti fi àárọ̀ sunkún, tó ti fi àárọ̀ jagun, tó ti fi àárọ̀ gbìyànjú táwọn ọmọ ti wá ń jẹyàn lójú wọn. Kò dẹ̀ pẹ́ tí ìyá wọn kú kán wá dédé lọ láàrin wa. Kò ṣeé ṣe. Mi ò ná Ọlọ́run òfin hàn wọn, but kò ní ṣẹlẹ̀. Amen. Òun nìyẹn ẹ̀yin èèyàn wa, kí lè ròyìn lórí gbogbo ohun tí wòlíì Genesis sọ nínú fọ́nrán yìí tí wọ́n fi èsì lórí ìran tí pásítọ̀ Akọgun tí wọ́n fi sílẹ̀ lórí ọ̀rọ̀ Pasuma
Àlàbí. Ẹ̀yin èèyàn wa ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti ń gbàdúrà o, ẹ̀nà ń gbàdúrà fún Pasuma lọ́tún lósì, oríṣiríṣi àwọn prọfẹ̀tì ló ti jáde wípé ìran burúkú ò mà ní wá sí ìmúṣẹ o lórí Pasuma Àlàbí, nítorí èèyàn dáadáa ni wọ́n, wípé wọ́n ṣe fara, wọ́n ṣe fẹ́ bí. Ẹ̀yin èèyàn wa, kí lè ro tiyín? Ẹ dá sí, ẹ drop comment yín. Remember to like, share and follow us. Thanks for watching. À ń lọ fún ìpolówó ọjà, WhatsApp number page.